a rí pé lẹ́nu nǹkan bí ọjọ́ mẹ́ta mẹ́rin sẹ́yìn orúkọ ilé ẹ̀kọ́ gíga yìí ti jáde nínú àwọn ìwé ìròyìn lórí tẹlifíṣàn nípa àfikàn ẹ̀sùn pé àwọn òṣìṣẹ́ tí wọn ò jẹ́ ojúlówó tí wọ́n wà ní àwọn iléeṣẹ́ ìjọba kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Èmi gẹ́gẹ́ bí Giwa ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti ìpínlẹ̀ Ọ̀ṣun, orúkọ mi ń bẹ nínú àwọn òṣìṣẹ́ tí kìí ṣe ojúlówó yìí. Mo sì mọ̀ pé ẹ̀yin ará Ọ̀ṣun mọ̀ pé mi ò kìí ṣe àgbélẹ̀rọ. Nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀, ìjọba fi ìwé ránṣẹ́ sí wa lórí àwọn tí ẹni tó gbaṣẹ́ yẹn tó sọ wípé òṣìṣẹ́ àgbélẹ̀rọ ni wọ́n. Ìgbà tí yunifásitì wa wò la rí pé vice chancellor gan number 1, chairman nasu number 2, àwọn professors wa ní college of health sciences, college of law, engineering, àwọn professors ní òkú ń ṣe àwọn tó gbaṣẹ́ lánàá o, àwọn tó ń jọ bẹ̀rẹ̀ iléèwé yìí tájọ bẹ̀rẹ̀ iléèwé yìí gbogbo wọn lórúkọ wọn bẹ́ ń bí 250 wọn ò sì tí ì kú wọn bẹ láyé. Ìgbà tá a rí report la sọ wípé ẹni tí ó sì ṣiṣẹ́ yìí sì categorize gbogbo àwọn eléyìí gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àgbélẹ̀rọ. Ó sì wà náà wé wípé iye owó àwọn tó bá ti fojú hàn wípé àgbélẹ̀rọ ni wọ́n, abala owó kan nínú owó oṣù àwọn yẹn tí wọ́n bá rò pọ̀ lọ́dún kan ní ó gbà. N tó wá dọ̀wájú bí ọ̀rọ̀ yìí ni wípé fúnra wa gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ gíga yìí wọ́n lá fi list lé lọ́wọ́ pé àwọn tó wà ń sabbatical rí, àwọn tó wà ń study leave rí, àwọn visiting professors látọ̀dá university wá ṣiṣẹ́ ń bí rèé, àwọn èèyàn wa tó lọ kàwé either through owó federal government tán fún wa pé kán fi lọ lóyìnbó lọ kàwé, àbáwọn tí tech fund sponsor lọ sí lóyìnbó wọ́n wà ń bẹ̀. University kìí sáà kí wọ́n gba kíní kan tán pé study leave ní gbogbo ẹ̀ lásán fóbìnrin yìí ó ṣe ló ká gidi borí bí fàánù emeka. Bá a ṣe kú ọ̀nbẹ̀ tán ló lọ tẹ orúkọ wọn jọ mọ́tẹ̀ èmi gan tí mo jẹ́ Giwa léèwé yìí, chairman nasu gbogbo wọn pátápátá ló kójọ 250 gbogbo wa ló sọ wá ní orúkọ òṣìṣẹ́ àgbélẹ̀rọ ghost workers. So n tá n try láti sọ fáwọn èèyàn lẹ́ni nìyẹn wípé àwa ò rí list tó wá láti state o, ṣùgbọ́n ti university tíjọba ní káwọn ọmọ ṣàkóso ń bì irọ́ ni Tibbot ti ń pa o, irọ́ ayé àtọ̀run ni Tibbot ti ń pa. University yìí ní àgbéléwọ̀n ìmọ̀ ẹ̀rọ tó jẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè fi kọ́kọ́bọ̀ kún owó oṣù ení èjì, kò sí bí orúkọ ẹni tí ò bá ṣiṣẹ́ lè wé ṣe lè wọnú ìwé tá a fi ń sanwó oṣù, kò sọ́gbọ́n ẹ̀, kò síbi tó máa gbégbà, kò sódù bó jáláwá látọ̀run kò lè rí ṣe. Torí pé a ní kinní kan oṣooṣù ni a máa ń ṣe staff audit oṣooṣù. Àwọn olùwádìí káàkiri ICPC, FCC àwa rẹ́dí àti ṣíwèé wa fún wọn kí wọ́n máa bọ̀ kí wọ́n wá wò pé irọ́ ni Tibbot ti ń pa, ìṣúró ló pàdé dà tó ń lé ajá. A sì ti gbìyànjú pé gẹ́gẹ́ bí yunifásitì pàápàá èmi, torí mo ti gba oríṣiríṣi ìwé ìpè pé VC wọ́n ní ghost worker ní wọ́n ní wọ́n gba right way employee. A máa gbégbésẹ̀ tó bá yẹ ká gbé lábẹ́ òfin orílẹ̀-èdè láti bá Tibbot fà, a máa bá fà.